lónìí àkọ́rí tí mo tún fẹ́ gbé yẹ̀wò ó ní ṣe pẹ̀lú ohun tí mo ti ń sọ̀rọ̀ bọ̀ lé lórí. Òun ni mo pè ní ìjọ àti àdúrà, the church and prayer. The church and prayer, ìjọ àti àdúrà, the church and prayer. Ìjẹ́ ẹ mọ̀ wípé tí a bá yọ àdúrà kúrò nínú ìjọ ò ní ìtumọ̀ mọ́. Tí a bá ti yọ àdúrà kúrò nínú ọ̀rọ̀ ìjọ, gbogbo ìtókù bíi símbálì olóhùn gòrò ni. Ìgbé ayé onígbàgbọ́ tí kò dúró lórí ìpìlẹ̀ àdúrà òfìfo lásán ni. Kò sóhun tó wù kó ní, kò bá kó ìmọ̀ ayé ìjọ, kó ka ìwé, kó kó ìmọ̀jọ, kó lọ theology, kó kó gbogbo ẹ̀jọ. Tí a bá ti mú àdúrà kúrò níbẹ̀, asán ni gbogbo rẹ̀. Ìhà wo wá ni àwọn ọmọ Ọlọ́run ń kọ sí àdúrà gbígbà lónìí? Àwọn ẹni akọni ìgbàgbọ́ tó ti ṣiṣẹ́ Olúwa tí wọ́n ti fi idà wọn lélẹ̀ ní ẹsẹ̀ Kristi. Àwọn wọ̀nyí a mọ àwọn nǹkan kankan nípa wọn, nípa ìgbé ayé àdúrà tí wọ́n gbé. Àwọn bíi John Wesley, Catherine Kuhlman, Joseph Ayọ̀ Babalọ́lá, Babájídé ti Iléṣà, àtàwọn akọni ìgbàgbọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀, Smith Wigglesworth. Ṣùgbọ́n lónìí nísìnyí a ti mú àdúrà àti gbé tì sí ẹ̀gbẹ́ kan. Ọgbọ́n orí la fi ń ṣe gbogbo nǹkan. Ìfàmì òróyàn kò ṣiṣẹ́ mọ́ bíi ti ìgbàanì torí pé a kùnà láti gbàdúrà. Ọ̀rọ̀ àwọn ìránṣẹ́ Olúwa lónìí ò kún fún agbára àti ìmísí torí wọn kò gbàdúrà. Àwọn ọmọ Ọlọ́run lónìí sì tí ìṣòro kékeré bá dé bá wọn, wọ́n á máa gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀ bí adìyẹ tí òjò pa torí wọn kò lè gbàdúrà. Wákàtí mélòó ni à ń lò níbi àdúrà? Mo sọ nínú ìwàásù mi ní ìjẹ́jọ́ wípé ẹni tó sì ń gbàdúrà wákàtí kọ̀ọ̀kan pé bí ẹni tó sì wà létí odò omi ni tó ń momi ẹrọ̀fọ̀ tí ò tí ì lọ sí agbami. Mi ò fẹ́ mọ irú ìhà tó lè kọ sírú gbólóhùn bẹ́ẹ̀ pé kílómìn ìpèsè àdúrà wákàtí kọ̀ wá lágbára tó ni. Àdúrà mi fún ẹni pé kójú rẹ kó là kí ìbòjú sì ṣí kò lọ́kàn rẹ. Ìhà wo ni à ń kọ sí àdúrà? Ní ọ̀sẹ̀ tó kọjá mo sọ̀rọ̀ lórí wípé àwọn ohun àmúyẹ láti lọ sí ẹ̀kúnrẹ́rẹ́ Kristi. Mo ní ohun àmúyẹ àkọ́kọ́ ní àdúrà. Mo wá fẹ́ sọ̀rọ̀ lórí àdúrà. Bí Kristi kò bá tí ì dé, mo fẹ́ sọ̀rọ̀ lórí àdúrà gan fún bí ọ̀sẹ̀ 2 sí 3 sí 4 bí Olúwa bá ṣe fún mi ní ìfihàn yẹn tó ni. Èyí ni pé lórí àdúrà, ìhà wo la ń kọ sí àdúrà? Lónìí nísìn o máa rí àwọn ọmọ Ọlọ́run wọn sọ pé a ní meeting, area meeting, zonal meeting, superintendent meeting, district meeting, national meeting. Gbogbo meeting wa kò ju lórí owó lọ àti lórí ètò ọgbọ́n ayé yìí, ṣùgbọ́n kò sí ààyè fún àdúrà. Kí ni Bíbélì sọ pé ká ṣe nípa àdúrà? A fẹ́ wo àwọn nǹkan díẹ̀ lórí àdúrà lónìí. Ẹ bá mi ṣí ìwé Éfésù chapter 6 verse 18. Ephesians chapter 6 verse 18. Oríṣiríṣi Bible version ló wà. So mo tún mú àwọn version mi wá, Yorùbá version mi tí a tún lè lò lénìí. Ephesians chapter 6 verse 18. Ẹ máa gbàdúrà. Ẹ má bínú, iná ló ṣe ségesège, so a máa tún ẹsẹ̀ Bíbélì yẹn a máa tún kà. Ẹ máa gbàdúrà nígbà gbogbo, kẹ́ máa fi gbogbo ẹ̀bẹ̀ yín síwájú Ọlọ́run nípa agbára ẹ̀mí mímọ́. Nítorí náà ẹ máa gbàdúrà láìsùn láìwo fún gbogbo àwọn ènìyàn Ọlọ́run. Ẹ rí i pé nínú ìwé Éfésù tọ́ka yẹn ní Yorùbá oníròyìn ayọ̀ nìyẹn. Ó sọ pé ní Yorùbá tiwantiwa tí gbogbo wa mọ̀ ti ayé àtijọ́, ó ní pẹ̀lú gbogbo àdúrà àti ẹ̀bẹ̀ ní kí ẹ máa gbàdúrà nígbà gbogbo. That is Ephesians 6:18. Mo fẹ́ fa àwọn pọ́ìntì kan yọ ní ibẹ̀ yẹn. Ó ní pẹ̀lú gbogbo àdúrà. Tó bá sọ pé gbogbo àdúrà, ó túmọ̀ sí pé oríṣiríṣi àdúrà ló wà. Bí ẹni tó jẹ́ pé ó ní oríṣiríṣi irinṣẹ́ ni, gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé oríṣiríṣi ohun ìjà ló wà. Bó bá ń lo ìbọn, ohun ìjà mìíràn tún wà, idà wà, ọkọ̀ wà. Èyí ni pé wọ́n sì ní agbára jura wọn lọ.
bẹ́ẹ̀ náà ni bíbélì wa ń jẹ́ kó yé wa pé pẹ̀lú gbogbo àdúrà àti ẹ̀bẹ̀ ni kí ẹ máa gbàdúrà nígbà gbogbo nínú ẹ̀mí kí ẹ sì máa ṣọ́ra sí nínú ìdúróṣinṣin gbogbo àti ẹ̀bẹ̀ fún gbogbo ènìyàn mímọ́. nísìnyí àṣẹ olúwa nìyí fún wa pé ká máa gbàdúrà ṣùgbọ́n àwọn ni àwa ọmọ ọlọ́run kọ sí àdúrà nísìnyí a ó ṣiṣẹ́ ara wa á ti wó palẹ̀ a ò ní lè gba àdúrà a ó máa complain pé mo busy ìdí ẹ̀ ní ìgbé ayé ẹ̀mí wa kò fi múnádóko tó. kí ni bíbélì sọ nípa ọ̀rọ̀ ìgbé ayé àdúrà onígbàgbọ́ afẹ́gbé díẹ̀ yẹ̀wò lónìí gẹ́gẹ́ bí mo sọ fún ẹ̀kọ́ yìí yóò máa tẹ̀síwájú lọ fún ìwọ̀n bí ọ̀sẹ̀ mẹ́ta sí ìgbà táwa yìí lórí àdúrà ní gbogbo rẹ̀. ìjẹ́ mọ̀ wípé bíbélì sọ pé pẹ̀lú gbogbo àdúrà tó bá sọ pé pẹ̀lú gbogbo àdúrà ó tó pé àdúrà oríṣiríṣi ló wà ṣùgbọ́n bí àdúrà yìí ṣe pín sí oríṣiríṣi tó a pín àwọn àdúrà yìí sí ìsọ̀rí mẹ́rin. ní bí ọdún mélòó kan sẹ́yìn tí mò ń gba àdúrà mo wá ń bè lọ́wọ́ olúwa nú àdúrà mi mo ní olúwa àdúrà ti wà so complex jù ó sì gbòòrò jù wípé mo fẹ́ kí olúwa wá kọ́ mi nípa àdúrà kó wá kọ́ mi bó ṣe ń gba àdúrà. olúwa wá sọ fún mi ní ìgbà yẹn lọ́hùn wípé ìsọ̀rí mẹ́rin ni àdúrà pín sí gbogbo àdúrà pátápátá irú àdúrà tó wù kó lè jẹ́ pé ìsọ̀rí mẹ́rin mo lè pín gbogbo rẹ̀ sí. ìyẹn ni pé ìsọ̀rí àkọ́kọ́ tí àdúrà pín sí òun ni àdúrà fún ìmúgbòòrò ìjọba Kristi prayer for the expansion of the kingdom of God. tá bá sọ nípa àdúrà fún ìmúgbòòrò ìjọba Kristi abẹ́rẹ́ ni àwọn àdúrà bíi pé ẹ gbàdúrà fún òjò ẹ̀mí mímọ́ ẹ gbàdúrà fún alágbàṣe torí ìkórè ipò alágbàṣe kò tó ẹ gbàdúrà pé kí olúwa kó nawọ́ ipá àti agbára rẹ̀ jáde fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ẹ gbàdúrà fún ìtújáde ẹ̀bùn ẹ̀mí mímọ́ àwọn ẹ̀bùn bíi ìsọtẹ́lẹ̀ ẹ̀bùn ìmúláradá ọ̀rọ̀ ìmọ̀ ọ̀rọ̀ ọgbọ́n ìmọ̀ ẹ̀mí yàtọ̀ àti gbogbo nǹkan tí bẹ́ẹ̀lì sọ pé ká gbàdúrà fún. so ìsọ̀rí àdúrà kan lẹ̀ tó jẹ́ pé tó o bá fẹ́ gba àdúrà fún ìmúgbòòrò ìjọba Kristi tó jẹ́ pé o fẹ́ kí ọlọ́run kó fi agbára rẹ̀ hàn láàrin àwọn kèfèrí tó à ń pè ní àdúrà fún ìmúgbòòrò ìjọba Kristi irú àwọn àdúrà tí a lè gbà nìyí torí pé kò ní í ṣe pẹ̀lú ara ènìyàn fún ìjọba Kristi ni ìsọ̀rí kìíní tí àdúrà pín sí yẹn. ìsọ̀rí kejì tí àdúrà pín sí ni àdúrà fún àwọn ẹlòmíràn fún àwọn ẹlòmíràn yìí ó lè pín sí ipa méjì ó lè jẹ́ àdúrà fún àwọn ènìyàn mímọ́ tàbí fún àwọn ẹlẹ́ṣẹ̀ ìtorí pé ẹlòmíràn ni kì í ṣe fún ara rẹ kò sì í ṣe fún ìmúgbòòrò ìjọba Kristi irú àwọn àdúrà wo ló wà lábẹ́ eléyìí ni pé wàá gbàdúrà fún ìrònúpìwàdà àwọn tí ò tí ì mọ Kristi tó bá yẹ pé fún àwọn ẹlẹ́ṣẹ̀ wàá gbàdúrà pé kí olúwa kó nawọ́ ìgbàlà rẹ̀ jáde sí wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá sì jẹ́ pé fún àwọn ènìyàn mímọ́ ni fún àwọn tí a ti gbàlà ó pọ̀ sí pé ta bá ń gbàdúrà fún àwọn ènìyàn ẹlòmíràn ó pọ̀ sí pé a gbọ́dọ̀ tún béèrè lọ́wọ́ ara wa irú àwọn wo ni mò ń gbàdúrà fún ṣé àwọn tí a ti gbàlà ni àbáwọn tí ò tí ì mọ Jésù rárá gbogbo ẹ̀ ló wà nínú bíbélì ó túmọ̀ sí pé ìsọ̀rí kejì tí àdúrà pín sí ni àkọ́kọ́ ni àdúrà fún ìmúgbòòrò ìjọba Kristi èkejì ni àdúrà fún àwọn ẹlòmíràn lábẹ́ àdúrà fún àwọn ẹlòmíràn yìí ó tún wá pín sí ipa méjì fún àwọn ọmọ Ọlọ́run tó ti gba Jésù àti àwọn tí ò tí ì gba Jésù wàá rí i pé níbi tí wọ́n kà nínú ìwé Éfésù chapter 6 verse 18 yẹn wàá rí i pé Paul ń sọ níbẹ̀ ó ní pẹ̀lú gbogbo àdúrà àti ẹ̀bẹ̀ ní kẹ́ máa gbàdúrà nígbà gbogbo nínú ẹ̀mí kí ẹ sì máa ṣọ́ra sí nínú ìdúróṣinṣin gbogbo àti ẹ̀bẹ̀ fún gbogbo ènìyàn mímọ́ ó pọ̀ sí pé Paul ń sọ níbí báyìí pé a gbọ́dọ̀ gbàdúrà fún àwọn ènìyàn mímọ́ ìwọ àwọn là ń pè ní ènìyàn mímọ́ ni àwọn tó ti jẹ́wọ́ Jésù ní Olúwa àti Olùgbàlà ìyẹn ni pé ìsọ̀rí àdúrà kejì yẹn àdúrà fún àwọn ẹlòmíràn lábẹ́rẹ̀ ni fún àwọn ènìyàn mímọ́ àwọn ọmọ Ọlọ́run tàbí fún àwọn tí kò tí ì mọ Kristi báwo ló ṣe máa mọ̀ wípé àwọn tí kò tí ì mọ Kristi náà wọ́n wà ní ìsọ̀rí omarele nínú 1 Timothy chapter 2 verse 1 1 Timothy chapter 2 verse 1 jẹ́ kí n kà á fún ẹ ní Yorùbá àtijọ́ kó gbọ́ nítorí náà mo gbà yín níyànjú ṣáájú ohun gbogbo pé kí ẹ máa bẹ̀bẹ̀ kí ẹ máa gbàdúrà kí ẹ máa ṣìpẹ̀ kí ẹ sì máa dúpẹ́ nítorí gbogbo ènìyàn gbogbo lóhùn yẹn gbogbo ènìyàn ó bọ̀ sí àtẹni tó mọ Jésù àti ẹtí ò mọ Jésù fún verse 2 ó ní fún àwọn ọba àti àwọn tí ó wà ní ipò gíga kí a lè máa lo ayé wa ní ìdákẹ́jẹ́ àti pẹ̀lẹ́ ní gbogbo ìwà bí Ọlọ́run àti ìwà àgbà nítorí èyí dára ó sì ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run olùgbàlà wa ẹni tí ó ń fẹ́ kí gbogbo ènìyàn ní ìgbàlà kí wọ́n sì wá sínú ìmọ̀ òtítọ́ tó bá worú àdúrà ìwà rí pé àwọn tí Bíbélì ní ká gbàdúrà fún bí ó túmọ̀ sí fáwọn tí ò tí ì mọ Ọlọ́run rárá torí pé ẹsẹ̀ kẹrin yẹn sọ pé Olúwa fẹ́ kí gbogbo èèyàn ní ìgbàlà tó bá sì wo Ephesians chapter 6 verse 18 tí mo kà tẹ́lẹ̀ Paul ní ẹ gbàdúrà fáwọn èèyàn mímọ́ ó túmọ̀ sí pé ta bá ń sọ nípa ìsọ̀rí kejì tí àdúrà pín sí fún àwọn ẹlòmíràn lábẹ́ àwọn ẹlòmíràn yìí ó lè jẹ́ fún àwọn ènìyàn mímọ́ ó sì lè jẹ́ fún àwọn tí kò tí ì mọ Ọlọ́run ìsọ̀rí àkọ́kọ́ tó pín sí ni fún ìmúgbòòrò ìjọba Kristi lábẹ́ rẹ̀ ló ti máa gbàdúrà fún iṣẹ́ àmì iṣẹ́ ìyanu àti iṣẹ́ agbára àríro eléyìí náà nínú ìwé ìṣe àwọn àpọ́stélì kan tó ka ìwé ìṣe àwọn àpọ́stélì yìí
kọ́kọ́ ka ìwé 1 Timothy tí mo kà tẹ́lẹ̀ ní Yorùbá oníròyìn ayọ̀ yes. nítorí náà lákọ̀ọ́kọ́ mo gbà ọ́ níyànjú pé kí o máa tọrọ nínú àdúrà kí o máa bẹ̀bẹ̀ kí o sì máa dúpẹ́ fún gbogbo ènìyàn fún àwọn ọba àti fún gbogbo àwọn tí wọ́n wà ní ipò gíga pé kí a máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí a máa gbé ìgbé ayé bí olùfọkànsìn àti bí ọmọnúàbí. irú àdúrà yìí báyìí dára ó sì ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run olùgbàlà wa ẹni tí ó fẹ́ kí gbogbo ènìyàn rí ìgbàlà tí ó sì fẹ́ kí wọ́n ní ìmọ̀ òtítọ́. pẹ̀lú gbólóhùn yẹn pé Olúwa fẹ́ kí gbogbo èèyàn ní ìgbàlà ó túmọ̀ sí pé àṣìsọ ọ̀rọ̀ ni pé kẹ́nìkan máa sọ pé ẹnìkan ò lè jẹ́ ní ìgbàlà wípé ayé ẹ̀ kò lè change mọ́ irọ́ ló pa torí Bíbélì sọ fún wa pé tí àwọn ọmọ Ọlọ́run bá kọ́ láti máa gba àdúrà fún àwọn ẹlẹ́ṣẹ̀ wípé wọ́n lè ní ìgbàlà pé ìfẹ́ Ọlọ́run ni pé kí gbogbo ènìyàn kó ní ìgbàlà àwọn ẹ̀kọ́ tí kò fẹsẹ̀ múlẹ̀ ni pé kẹ́nìkan kókò déédéé kàn dẹ́gbẹ̀ ẹnìkan pé kò lè change mọ́ ọmọ yẹ ẹgbẹ́ tó wà ní ọmọ bó ti ṣe jinlẹ̀ sínú ẹgbẹ́ báyìí ni ìyẹn kò mátà Bíbélì sọ pé tí àwọn ọmọ Ọlọ́run bá mọ ojúṣe wọn nínú àdúrà tí ìjọ kọ ìhà tó tọ́ sí àdúrà ó túmọ̀ sí pé àwọn nǹkan wọ̀nyí lè ṣeé ṣe ẹ má gbàgbé mo sọ pé àdúrà ìsọ̀rí àkọ́kọ́ tó pín sí ni fún ìmúgbòrò ìjọba Kristi mo sọ pé ìsọ̀rí kejì tó pín sí ni àdúrà fáwọn ẹlòmíràn ó lè ṣe fáwọn kèfèrí àbí fáwọn ọmọ Ọlọ́run tó bá ṣí ìwé Jòhánù chapter 17 nílẹ̀ka lọ́ka láti ìbẹ̀rẹ̀ dé parí John chapter 17 from verse 1 to end wà á rí pé nígbà tí Jésù fẹ́ fi ayé sílẹ̀ àdúrà tó gbà kẹ́yìn àdúrà fáwọn ọmọlẹ́yìn rẹ̀ ni ó sọ pé bàbá gẹ́gẹ́ bí wọ́n ti fún mi ní àṣẹ lórí gbogbo ẹran ara ó bẹ̀ sí ń gbàdúrà yìí ó tún débì kan sọ pé mi ò gbàdúrà fáwọn aráyé bí kò ṣe fáwọn tó fi fún mi èyí ni wípé àdúrà fún àwọn ènìyàn mímọ́ nìyí a sì tún ti rí àdúrà fún àwọn kèfèrí ẹ jẹ́ kí n fún yín àpẹẹrẹ àdúrà fún ìmúgbòrò ìjọba Ọlọ́run èyí tí mo kọ́kọ́ sọ tó bá sí ìwé ìṣe àwọn apostoli chapter 4 ìwé ìṣe àwọn apostoli chapter 4 from verse 23 nígbà tí wọ́n sì jọ̀wọ́ wọ́n lọ sọ́dọ̀ àwọn ẹgbẹ́ wọ́n sì ròyìn ohun gbogbo tí àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà sọ fún wọn nígbà tí wọ́n sì gbọ́ wọ́n fi ọkàn kan gbé ohùn wọn sókè sí Ọlọ́run wọ́n wí pé Olúwa ìwọ tí ó dá ọ̀run àti ayé àti òkun àti gbogbo ohun tí ń bẹ nínú rẹ̀ fún wọn tó ń bá mi lọ ìṣe àwọn apostoli chapter 4 verse 23 lọ sísàlẹ̀ ni mò ń kà yẹn mo ti dé 25 báyìí ìwọ nípa ẹ̀mí mọ́ tí o ti ẹnu Dáfídì bàbá wa ìránṣẹ́ rẹ̀ wípé ìṣe tí àwọn kèfèrí fi ń bínú àti tí wọ́n fi ń gbèrò wọn asán àwọn ọba ayé dìde tí wọ́n sì àti ìjòyè kó ara wọn jọ sí Olúwa àti sí Kristi rẹ̀ nítòótọ́ sáà ni sí Jésù ọmọ mímọ́ rẹ̀ ẹni tí wọ́n fi òróró yàn àti Hẹ́rọ́dù àti Pọ́ńtù Pílátù pẹ̀lú àwọn kèfèrí àti àwọn ènìyàn Ísírẹ́lì péjọ sí láti ṣe ohunkóhun tí ọwọ́ rẹ̀ àti ìmọ̀ rẹ̀ ti pinnu ṣáájú pé yóò ṣẹ ǹjẹ́ nísinsìnyí Olúwa kíyèsí ìkìlọ̀ wọn verse 29 mò ń kà yẹn o ǹjẹ́ nísinsìnyí Olúwa kíyèsí ìkìlọ̀ wọn kí o sì fi fún àwọn ọmọ ọ̀dọ̀ rẹ láti máa fi ìgboyà gbogbo sọ ọ̀rọ̀ rẹ kí ìwọ kí o sì na ọwọ́ rẹ ní ṣíṣe dídá ara àti kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu kí o máa ṣe ní orúkọ ọmọ rẹ verse 31 nígbà tí wọ́n gbàdúrà tán ibi tí wọ́n péjọpọ̀ sí mìtìtì gbogbo wọn sì kún fún ẹ̀mí mọ́ wọ́n sì ń fi ìgboyà sọ ọ̀rọ̀ Ọlọ́run wo gbólóhùn yẹn wàá rí pé àdúrà fáwọn ọmọ ẹ̀yìn gbà bíbà yìí wọn ò gbàdúrà fáwọn kèfèrí wọn ò gbàdúrà fáwọn ènìyàn mímọ́ àdúrà wọn náà gbà mí wọ́n ń gbàdúrà wọ́n sọ fún Ọlọ́run pé kó nawọ́ agbára rẹ̀ jáde kó ṣiṣẹ́ ìyanu àti iṣẹ́ àmì kó fi ọlá ńlá rẹ̀ hàn kó sì fún àwọn ní ìgboyà láti kéde ọ̀rọ̀ rẹ̀ irú àdúrà báyìí là ń pè ní àdúrà fún ìmúgbòrò ìjọba Kristi lónìí nísìn ọ̀pọ̀lọpọ̀ adábájẹ́ ṣọ́ọ̀ṣì a ó kọ̀ kó gbogbo àdúrà pọ̀ ó gbọ́ pé broda Kọ́lá ìwọ ló máa yan àdúrà lórí ọpẹ́ ìyá Tàmẹ̀dù ẹ̀yin máa yan àdúrà lórí ìdáríjì ẹ̀ṣẹ̀ ṣé gbogbo irú àwọn àdúrà tẹ́ ẹ̀yin ọ̀wọ́n yìí ibo ẹ ti fẹ́ rí nínú Bíbélì ìwọ tó ìkó òtì irú àwọn àdúrà bẹ́ẹ̀ tó ti di ètò nínú ìjọ lónìí ẹlòmíì ti sọ di fọ́múlà wípé àtẹ́bá kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ àdúrà ọpẹ́ ló máa ṣáájú lẹ́yìn àdúrà ọpẹ́ àdúrà ìdáríjì ẹ̀ṣẹ̀ ibi tó ti rí inú Bíbélì bẹ́ẹ̀ mo fẹ́ kó challenge mi kó sọ fún mi pé ibi báyìí ló wà ní Bíbélì ẹ ti sọ nǹkan di òfin àti ètò ènìyàn gbogbo ìlànà tí Bíbélì là kalẹ̀ fún wa ẹ ti gbé òfin àtọwọ́dọ́wọ́ àti òfin ènìyàn ẹ ti gbé wọbẹ̀ ìdí ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ àti a kò fi ní òye àdúrà tí ìgbé ayé wa tó fi kú tí inú ẹ̀mí wa fi ń kú tó sì ń ju àjò rẹ̀ yìn irú àdúrà tí a tún rí níbí báyà rí pé àdúrà fún ìmúgbòrò ìjọba Kristi nìyẹn a ti wo àdúrà fún àwọn ẹlòmíràn a ti wo àdúrà fún àwọn ẹlẹ́ṣẹ̀ a tún ti wo àdúrà pé kí àwọn èèyàn máa gbàdúrà fún àwọn ènìyàn mímọ́ jẹ́ ká tún wo àpẹẹrẹ àdúrà fún àwọn ènìyàn mímọ́ nínú ìwé Kólósè Colossians chapter 4 verse 12 ìwé Kólósè orí 4 ẹsẹ̀ 12 kó wá àpẹẹrẹ àdúrà fún àwọn ènìyàn mímọ́ níbẹ̀ yẹn Colossians chapter 4 verse 12 ẹgbọ́n nǹkan tó sọ ní Yorùbá àti àtijọ́ Epafra ẹni tó ń ṣe ọ̀kan nínú yín ìránṣẹ́ Kristi ó kí yín ó fi ìwàyà ìjà gbàdúrà nígbà gbogbo fún yín kí ẹ lè dúró ní pípé àti ní kíkún nínú gbogbo ìfẹ́ Ọlọ́run
nítorí mo jẹ́rìí pé ó ní ìtara púpọ̀ fún yín àti fún àwọn tí ó wà ní Làdókíà àti àwọn tí ó wà ní Erapoli. ẹni pé ìgbà tí Paul ń kọ ìwé sí ìjọ Kólósè ó dárúkọ arákùnrin kan níbi tí a ń pè ní Epafra. Paul sọ pé arákùnrin yìí fi ìtara gbàdúrà fún ìjọ wọn yìí pé kó lè dúró ní pípé. ìyẹn ni pé àpẹẹrẹ àdúrà wo ni àdúrà fáwọn ẹlòmíràn lábẹ́ àdúrà fáwọn ènìyàn mímọ́. ó túmọ̀ sí wípé a ti rí i pé a lè gbàdúrà fáwọn ẹlẹ́ṣẹ̀ a tún lè gbàdúrà fáwọn ènìyàn mímọ́. àdúrà tí Epafra ń gbà fáwọn ènìyàn mímọ́ bí àwọn ọmọ náà ni pé kó lè dúró ní pípé nínú gbogbo ìfẹ́ Ọlọ́run. no wonder tírú àwọn mìíràn wọ́n á gba ìgbàgbọ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí mo kọ́ sẹ́yìn wọ́n á gba ìgbàgbọ́ láti bí ọdún mẹ́wàá wọn tẹ̀síwájú wọ́n dàbí ọmọ wọn. kí ni reason ni pé torí pé kò sírú àwọn àdúrà báyìí pé à ń fi àyè sílẹ̀ láti gbàdúrà fún àwọn tó gba Jésù àti àwọn ọmọ wọn nínú ìgbàgbọ́ kó lè lọ sí ẹ̀kúnrẹ́rẹ́ ìwà bí Ọlọ́run. ìrísí ìjẹ́ tó pọ̀lọpọ̀ ti pẹ́ nínú ṣọ́ọ̀ṣì wọn ní òye wọn ò mọ òtítọ́ débi pé òtítọ́ yóò sọ wọ́n di òmìnira. irú àdúrà báyìí ìsọ̀rí kan nìyẹn pé àdúrà fún àwọn ẹlòmíràn ló ní ìròyìn ayọ̀ yes. Epafra ìránṣẹ́ Kristi Jésù ọ̀kan nínú yín kí yín nígbà gbogbo ni ó ń gbàdúrà kíkankíkan fún yín pé kẹ́ ẹ lè dúró ní pípé àti pé kẹ́ ẹ lè kún fún gbogbo ohun tí ń ṣe ìfẹ́ Ọlọ́run. ẹ wo gbólóhùn yẹn Epafra ò gbàdúrà fún pé Olúwa gba ọkàn wọn là torí pé mọ̀ wọ́n ti jẹ ní ìgbàlà ọ̀rẹ́dì ṣùgbọ́n gbàdúrà olóńgbà fáwọn ọmọ Ọlọ́run ó fẹ́ kó dúró ní pípé. ìjẹ́ ẹ mọ̀ wípé ọ̀tọ̀ ni ká jèrè ọkọ̀ sínú ìjọ ọ̀tọ̀ ni ká tún gba àgbàyọrí àdúrà káwọn ọkọ̀ wọ̀nyí lè dúró títí dópin. àwọn pásítọ̀ mìíràn lónìí wọ́n sọ pé pátán ṣẹ́tìrí pé ayé yìí ti bàjẹ́ nígbà tí ẹ jèrè ọkọ̀ tẹ́ ẹ fi àyè sílẹ̀ fi gba àgbàyọrí àdúrà káwọn ọkọ̀ yìí lè dé ojú ìmọ̀ òtítọ́ ẹ wá ń sọ wípé ẹ bízì pẹ̀lú iṣẹ́ ara ṣẹ́tìrí pé jíjèrè ọkọ̀ sínú ìjọ kò tó láti gbé e dé ọ̀run a ní láti gba àgbàyọrí àdúrà títí àwọn ọkọ̀ yìí wọ́n fi dúró ní pípé àti ní kíkún nínú gbogbo ìfẹ́ Ọlọ́run. nítorí náà ìhà tí ìjọ ń kọ sí àdúrà ní àkókò ìkẹyìn ó burú jọjọ. àdúrà ogun ayé mi Olúwa jẹ́ rógòlò Olúwa fíìsà mi tó ti há Olúwa jẹ́ kó jáde. àdúrà ogun ọ̀tá ọjọ́ eléyìí dà ibo lẹ ti rí nínú májẹ̀mú titun mo pè é níjà ìwọ tó mọ̀ pé irú àdúrà bẹ́ẹ̀ ló ń gbà tó sì ní ẹsẹ̀ bíbélì láti fi gbé nídìí mo fẹ́ kó pè mí níjà kó sọ fún mi pé ibi báyìí ló wà. àwọn àdúrà tí bíbélì ní ká gbà fún àwọn ọmọ Ọlọ́run nìyí kó lè wá sí ìmọ̀ Kristi kó sì lè dúró ní kíkún nínú gbogbo ìfẹ́ Ọlọ́run. ẹ jẹ́ ká tún wo bòmíràn tó tún wà nínú ìwé Galatians chapter 4 verse 19 Galatians chapter 4 verse 19 Galatians chapter 4 verse 19 ní Yorùbá oníròyìn ayọ̀ yes. ẹ̀yin ọmọ mi ara ni mí nítorí yín bí obìnrin tí ń rọbí lọ́wọ́ títí a ó fi di àwòrán Kristi. Paul apọ́sẹ̀lì ló sọ bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ kí n kà á ní Yorùbá ti àtijọ́ fún yín ní Galatians chapter 4 verse 19 yẹn ó sọ pé ẹ̀yin ọmọ mi kéékèèké ẹ̀yin tí mo tún rọbí títí a ó fi ṣe ẹ̀dá Kristi nínú yín. Paul ti jèrè àwọn èèyàn sínú Kristi ṣùgbọ́n ó rí wípé dídarapọ̀ mọ́ agbo Kristi kò tó ó wá sọ pé mò ń rọbí yẹn ni pé ó ń gba àgbàyọrí àdúrà títí a ó fi ṣe ẹ̀dá Kristi nínú wọn. ṣé ẹ ti rí pé ẹsẹ̀ bíbélì yìí ti bá Colossians chapter 4 verse 12 ta kà mú pé Epafra náà gba irú àdúrà yìí bákan náà pé kí àwọn ọmọ Ọlọ́run lè dúró nínú kíkún àti ìfẹ́ Kristi. ìsọ̀rí èkejì tí àdúrà pín sí yẹn àkọ́kọ́ ni fún ìmúgbòrò ìjọba Kristi èkejì ni fún àwọn ẹlòmíràn yìí lè jẹ́ fáwọn ẹlẹ́ṣẹ̀ ó lè jẹ́ fáwọn ènìyàn mímọ́ tó bá jẹ́ fáwọn ènìyàn mímọ́ oríṣiríṣi ló pín sí lára rẹ̀ ni mo ra mẹ́nubà yìí. ìsọ̀rí kẹta tí àdúrà pín sí ni àdúrà fún ara wa. ṣé ẹ ti rí lónìí ní sí pé gbogbo àdúrà bá ń gbà nínú ìjọ lónìí fún ara wa ni jẹ́ rógòlò ogun ayé mi kó ṣẹ́ ogun ọ̀tá kó ṣẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ mélòó ló mọ̀ pé àdúrà kan wà fún ìmúgbòrò ìjọba Kristi. no wonder tí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu kò ṣẹlẹ̀ bí ìtàtijọ́ mọ́ àwọn máa lọ tẹ́ iṣẹ́ ìránṣẹ́ wa nídìí àwọn máa lọ wá gbẹ̀tugbẹ̀tu kiri mélòó abájọ tí ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ fi há sábẹ́ wòlíì èké torí pé kí ni ẹ kò mọ ojúṣe yẹ kò tí ì kọ ìhà tó yẹ kẹkọ sí àdúrà. mélòó ló mọ̀ pé àdúrà kan wà tá à ń pè ní àdúrà fáwọn ènìyàn mímọ́ irú ìtì àkà yìí mélòó ló mọ̀ pé àdúrà kan wà fún ìgbàlà àwọn ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yẹn máa sọ pé wẹ́ẹ́ Olúwa ò lè ṣe ẹni tó bá fẹ́ dẹni ìgbàlà dédé dẹni ìgbàlà ni àbí pé Olúwa ti yan àwọn kan sí ìparun tí a kò sì mọ̀ pé Bíbélì sọ pé a lè gbàdúrà lórí nǹkan wọ̀nyí. ìsọ̀rí kẹta ni àdúrà fún ara wa. lábẹ́ àdúrà fún ara wa yìí gan ó tún yàtọ̀ sí pé bá ṣe ń gbà pé ogun ayé mi jẹ́ rógòlò ìbùkún rẹpẹtẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àdúrà fún ara wa yìí náà gbọ́dọ̀ jẹ́ lórí ti ẹ̀mí ló gbọ́dọ̀ kọ́kọ́ ṣáájú torí pé Bíbélì ní ẹ kọ́kọ́ máa lépa ìjọba ọ̀run àti òdodo rẹ̀ ó ní ìtókù la ó fi kún lórí ìgbé ayé ẹ̀mí wa ló gbọ́dọ̀ kọ́kọ́ dálé lórí kó tó kọ ohun ti ara. ìyí ni pé abẹ́rẹ́
láti máa béèrè fún gbogbo oore ọ̀fẹ́ tí a nílò láti ṣe ìfẹ́ ọlọ́run. A bẹ̀rẹ̀ láti máa béèrè fún àwọn ohun tó a ṣe aláìní nípa tara. A bẹ̀rẹ̀ láti máa béèrè fún àwọn ohun tó a ṣe aláìní nípa ti ọkàn àti nípa ti ẹ̀mí. Ìsọ̀rí kẹta tí àdúrà pín sí nìyẹn. Ìsọ̀rí kẹrin tí àdúrà wa pín sí ni à ń pè ní àdúrà ẹ̀yìn. Àdúrà ẹ̀yìn òun ni àdúrà tí à ń pè ní àdúrà ọpẹ́. Tó bá wo ìsọ̀rí mẹ́rin tí mo pín àdúrà sí, wá rí pé kò sí ìtójọra wọn. Àkọ́kọ́ fún ìmúgbòòrò ìjọba Kristi. Èkejì àdúrà fún àwọn ẹlòmíràn tó pín sí méjì, fún àwọn ẹni mímọ́ àti àwọn ẹlẹ́ṣẹ̀. Ẹ̀kẹta ni àdúrà fún ara wa. Ẹ̀kẹrin ni àdúrà ọpẹ́. Ǹjẹ́ mọ̀ wípé lónìí nísìn ta ti sọ gbogbo nǹkan di protocol àti sọ di ìlànà. Bẹ́ẹ̀ bá fẹ́ ṣe ìsìn nísìn nínú ìjọ lónìí, ẹni àdúrà tó kọ́kọ́ máa ṣáájú ni ẹ jẹ́ ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà wípé ó ń bọ́ wa láyọ̀. Lẹ́yìn àdúrà ọpẹ́ tán ó yẹ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Lẹ́yìn àdúrà ìdáríjì ẹ̀ṣẹ̀ tán yìí tó tún máa kẹ́ ó tún yàn. Mo fẹ́ bi ẹ́ sí ẹrú ẹ̀ṣẹ̀ ni wọ́n ní. Kò ń ṣe gbogbo ìgbà la gbọ́dọ̀ máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. tó bá mọ̀ ẹ́ lónìí mọ̀ ọ́ lónìí. Bíbélì sọ pé ẹni tó bá ń dẹ́ṣẹ̀ ó mọ̀ pé òun ń dẹ́ṣẹ̀. Ìyẹn ni wípé Bíbélì sọ pé ẹni tí a bí nípa ti Ọlọ́run kò tiẹ̀ ń fi ẹ̀ṣẹ̀ ṣeré. Tó o bá kún fún ẹ̀mí mímọ́ tó bá dẹ́ṣẹ̀ wàá mọ̀ ká ohun tí mo ṣe yẹ ẹ̀ṣẹ̀ ni, wàá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ instantly. Kò ní jẹ́ pé ohun tẹ máa sọ di òfin tó jẹ́ pé lẹ́yìn àdúrà ọpẹ́ àdúrà ìdáríjì ẹ̀ṣẹ̀ ló kàn tẹ́ ti sọ gbogbo ẹ̀ di létò rárá, kò ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká wo àpẹẹrẹ àdúrà ìyìn àti ọpẹ́ nínú Bíbélì nínú ìwé Ìṣe àwọn Apostles chapter 13 verse 1. Yes. Àwọn wòlíì àti àwọn olùkọ́ wà nínú ìjọ tí ó wà ní Áńtíókù. Nínú wọn ni Bánábà àti Símónì tí wọ́n ń pè ní adúláwọ̀ wà. Ẹ lọ sẹ́sẹ̀ kejì. Yes. Bí wọ́n ti ń jọ́sìn Olúwa. Bó ti ń jọ́sìn sí Olúwa. tí wọ́n ń gbàwẹ̀. Ẹ̀mí mímọ́ sọ fún wọn pé ẹ ya Bánábà àti Sọ́ọ̀lù sọ́tọ̀ fún mi. That place tó sọ pé bí wọ́n ti ń jọ́sìn sí Olúwa, tó bá lọ ka àwọn other versions bíi NIV, Living Bible, Amplified Bible, ó sọ pé as they were worshiping the Lord. Ìyẹn ni pé àwọn èèyàn yóò gbàdúrà pé Olúwa bùkún fún wa wá. Wọn ò gbàdúrà fún ara wọn, wọn ò gbàdúrà fún ìmúgbòòrò ìjọba Kristi, wọn ò gbàdúrà fún ẹlòmíràn. Ohun tí wọ́n ń gbàdúrà lé lórí lásìkò yẹn pé wọ́n kàn ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni wọ́n sì ń yan Ọlọ́run. Ǹjẹ́ ẹ mọ̀ wípé àdúrà yìí ìsọ̀rí kan ni lọ́tọ̀, ṣùgbọ́n lónìí nísìsiyìí tí a bá péjọpọ̀ sí ṣọ́ọ̀ṣì gbogbo àdúrà la fẹ́ gbà. A fẹ́ gbàdúrà yìí, a fẹ́ gbàdúrà lórí ọ̀tá, a fẹ́ gbàdúrà fún ara wa. Irú àdúrà bẹ́ẹ̀ kì í gbà. Ẹ kàn máa repeat the same thing ni. Ó túmọ̀ sí pé ní ìgbàkúgbà tẹ́ bá péjọpọ̀ ẹ gbọ́dọ̀ ní ọkàn pé àdúrà báyìí la fẹ́ gbà. Tó bá study ìṣe àwọn àpọ́sítélì dáadáa, wàá rí pé wọn kì í gba àdúrà oríṣiríṣi lẹ́ẹ̀kan ṣoṣo. Mo lè fún ẹ ní ẹsẹ̀ Bible. Tó bá wo ìṣe àwọn àpọ́sítélì chapter 1, Bíbélì sọ pé lẹ́yìn tí Jésù sọ fún ọ pé kán máa lọ sí yàrá òkè, wọ́n kóra wọn jọpọ̀, wọ́n ń gbàdúrà. Kí ni wọ́n ń gbàdúrà fún? Wọ́n ń gbàdúrà fún ìmúṣẹ agbára Pentecost ni, gẹ́gẹ́ bí Jésù ti ṣe sọ fún ọ pé ẹ dúró títí àwọn ò fi agbára wọ̀ yín látòkè wá. Èyí ni pé gbà tó fẹ́ fi di chapter 2, Bíbélì sọ pé agbára yìí sọ̀kalẹ̀. Èyí ni pé kókó tí wọ́n fi gbogbo àkókò lọ́ fi wà ní yàrá òkè fi gbàdúrà fún yẹn. Tó bá tún lọ sí Ìṣe àwọn Apostles chapter 4, nígbà tí wọ́n arrest wọn gẹ́gẹ́ bí mo ṣe kà tẹ́lẹ̀, wọn ò gbàdúrà pé olú ogun ọ̀tá àbí ogun èṣù kan. Kókó tí wọ́n fi àkókò yẹn gbàdúrà fún ni pé nawọ́ agbára rẹ jáde kí o sì fi iṣẹ́ ìyanu àti iṣẹ́ àmì hàn, kí o sì fún wa ní ìgboyà láti kéde ọ̀rọ̀ rẹ. Tó bá tún kúrò níbẹ̀ yẹn, tó bá lọ sí Ìṣe àwọn Apostles chapter 12, nígbà tí wọ́n sọ Pétérù sínú túbú, ààrẹ kà níbẹ̀ pé àwọn àpọ́sítélì ń gbàdúrà pé Olúwa wá fi iṣẹ́ agbára rẹ hàn kí ọ̀rọ̀ rẹ lè sáré. Àdúrà tó ń gbà níbẹ̀ yẹn ni fún ẹlòmíràn, gẹ́gẹ́ bí mo ṣe sọ. Ẹni tó sì gbàdúrà fún ojú onígbàgbọ́ tí ń ṣe Pétérù, ó gbà pé wọ́n gbàdúrà fún ìtúsílẹ̀ rẹ̀ ni. Èyí ni pé Ọlọ́run sì fi iná dáhùn, ó fi iṣẹ́ ìyanu fi dáhùn. Lónìí nísìn a ò mọ òfin àdúrà, gbogbo ẹ̀ lásàfẹ́ kó papọ̀ ṣá, kò lè work. Nítorí náà àkókò nìyí fún ìjọ Ọlọ́run láti jígìrì, láti ṣàwárí ẹ̀mí àdúrà bíi ti ìgbàanì. Bí ó ṣe pé a ṣe àwárí ẹ̀mí àdúrà, àfàìmọ̀ kí ìjọba òkùnkùn kọ́ má gba ìjọ mọ́ wa lọ́wọ́, àfàìmọ̀ káwọn kèfèrí kọ́ má rápálá kọ́ fi òfin ayé yìí fi dè wá. Ṣùgbọ́n àdúrà lè ṣe ohun gbogbo fún àwọn tó bá lè wá ojú Olúwa. Èlíjà gba àdúrà gẹ́gẹ́ bí ìwé Jákọ́bù ṣe sọ pé kí òjò kó má ṣe rọ̀, òjò kò sì rọ̀. Ó tún gba àdúrà, ọ̀run sì tún rọ̀ òjò. Olúwa sọ fún Hesekiah pé palẹ̀ mọ́ ilé rẹ̀ torí pé wọ́n kú. Ó gba àdúrà, Olúwa sì fi ọdún 15 fi kún ọjọ́ ayé rẹ̀. Jákọ́bù gba àdúrà, yí ìpín rẹ̀ padà sí Ísírẹ́lì. Àwọn tó gba àdúrà níbi Dáníẹ́lì tí kìnìún kò nípa lórí wọn. Wákàtí mélòó la ń lò nínú àdúrà? Mo tún sọ, màá tún sọ, mi ò fẹ́ mọ bó ṣe feel. Bó wá ṣe manage 1 hour fi ń pray 30 minutes tó sọ pé o busy, o tí ì mọ iṣẹ́ tó gbà, àti ìgbàlá ẹgbẹ́ bóyá ló dájú. Àkókò ní láti wá ọ̀pọ̀lọpọ̀ àdúrà, ọ̀pọ̀lọpọ̀ àkókò fún àdúrà ká lè mọ ohun tí ìfẹ́ Ọlọ́run jẹ́ fún ayé wa. Àkímọ̀ bóyá o ní ìbéèrè kan, ẹ̀kọ́ ìṣe ń tẹ̀síwájú lọ lórí àdúrà
àti lórí béèyàn ṣe ń gba àdúrà àti gbogbo àwọn oríṣiríṣi ẹ̀kọ́ lórí àdúrà àti pé báwo ni mo ṣe máa mọ̀ pé irú àdúrà báyìí ló fìtì ìpèníjà tí mo ń là kọjá irú àdúrà ló fìtì irú ìṣòro báyìí àwọn ìránṣẹ́ ọlọ́run àkókò ní pé kẹ́ lọ ṣàwárí ẹ̀mí àdúrà kí ìfàmì òróyàn tó tó láti ṣiṣẹ́ ìránṣẹ́ tí a gbé lé yín lọ́wọ́ kó lè sinmi lé yín ṣùgbọ́n tẹ́ bá lọ bízì tẹ́ lọ sọ pé pátánì kan mo feel sorry fún ayé yín gidigidi gan àdúrà ló máa ń mú ìrìn ọ̀run sẹ̀ sí ni lórí àdúrà máa mú kí ìwà láàyè ọlọ́run kó gbé ni wọ̀ àdúrà máa ṣí àwọn ilẹ̀kùn nínú ọ̀run a sì máa rọ òjò ìbùkún sọ̀kalẹ̀ àdúrà máa mú ọ̀rọ̀ ènìyàn ní agbára níwájú etí àwọn ọ̀tá rẹ̀ àdúrà máa mú kí ìfàmì òróyàn tó ń já ìdè kó máa sinmi lé ni lórí àdúrà sì máa fúnni ní agbára láti ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu báwo lẹ ṣe ń gba àdúrà sí bí o ní ìbéèrè kan tàbí òmíràn mo fẹ́ kí o pe àwọn nọ́mbà wọ̀nyí 08038926927 08038926927 tàbí 08028380866 28380866